Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ lórí tẹ́ bá ti ń wò mí. Gẹ́gẹ́ bí àṣà mi, nǹkan tí ò lè fúnyàn. Ọlọ́gbọ́n nìkan ni mo pè. Ẹni tó ní ọgbọ́n, tó ní àgbọ́yé, tó tún ní àròjinlẹ̀. Ó ní láti ní ọgbọ́n, kó ní àròjinlẹ̀, kó tó lè wo program mi, kó dẹ̀ understand èdè abínibí Yorùbá tá à ń sọ yìí. Mo fẹ́ sọ̀rọ̀ nípa ìbínú, ìlara àti ìfẹ́. Ìbínú, ìlara àti ìfẹ́. Anger, envy and love. Ọlọ́gbọ́n o, olóye o, mo fẹ́ kẹ́ bá mi bomi ọgbọ́n mu báyìí ká jọ kó sínú agbami ọ̀rọ̀. Ṣé rí nǹkan tí à ń pè ní ìbínú? Gbogbo ọ̀rọ̀ tí bá ń sọ pátá, tí ọ̀rọ̀ yẹn bá fẹ́ ta kókó létí ẹ̀ àbó fẹ́ dí làákàyè ẹ kù díẹ̀, o ní láti gbọ́ èdè Yorùbá kó wá lọ wo nǹkan tí Yorùbá sọ nípa ẹ̀. Bí example sí Yorùbá ní pé odò tó bá gbàgbé orísun ó ṣetán àti gbẹ. Ọmọ tó bá sọ lẹ́nu ó sọ àpò ìyàkọ́. Ṣé mọ̀ túmọ̀ ẹ̀? Ó dẹ̀ ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lóòótọ́. Odò tó bá gbàgbé orísun ó ṣetán àti gbẹ. Ọ̀rọ̀ àwọn tó kúrò níbì kan tó lọ sí àjò tó wá gbàgbé ilé tó rántí ilé mọ́, tó bá padà wálé àjòjì ló máa jẹ́ níbẹ̀. Ibẹ̀ kọ́ ni mò ń lọ. Nǹkan tí mo fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ ni ìbínú. Yorùbá ní inú bíbí mi ò fiṣẹ́ mi wọ́n ẹ, ẹ̀dọ̀ fùfù mi ò bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ̀. Ìbínú máa ń ba nǹkan jẹ́. Ìbínú, ilé tí o kọ́ fún odidi 30 years 1 million years, ìbínú dẹ̀ máa dàrú lọ́ndà ìṣẹ́jú kan. Ẹ rí ọ̀rọ̀ Yorùbá sọ pé kí lórúkọ ẹ̀ gẹ́ẹ̀ kan kọrin pé Olúwa ọlọ́lá ṣe mí lẹ́ni táyé ń fẹ́. Olúwa ọlọ́lá ṣe mí lẹ́ni táyé ń fẹ́. Ẹni táyé bá ń fẹ́ kì í máa ń lárùn kankan. Ẹni táyé bá ń fẹ́ ìwà rẹ̀ àti àwọn ìwé kọ́. So orí tí o bá ní ìwà tó nílara, tó nífẹ̀ẹ́, mẹ́tẹ̀ẹ̀ta ò lè gbénú ẹ̀ lẹ́ẹ̀kan náà, wọn ò lè bára wọn ṣiṣẹ́. Ìfẹ́ là kọjá òfin. Ìfẹ́ ni. Ìfẹ́ la fi dálé ayé, a kò dá lórí irọ́ ni. Ṣé rí tí o bá nífẹ̀ẹ́ èèyàn, tí o bá nífẹ̀ẹ́ ẹ̀sìn, tí o nífẹ̀ẹ́ ẹlòmíì, àwọn ẹlòmíì kàn jẹ́ Muslim ni o. Wọ́n kàn jẹ́ Muslim by birth, wọn ò nífẹ̀ẹ́ ẹ̀sìn tó ń ṣe. Ẹlòmíì lè jẹ́ Christianity by birth, wọn ò nífẹ̀ẹ́ Christianity tó ń ṣe. Ẹlòmíì wà pé kọ́ṣà máa ní pé èmi náà ń kírun ni. Ẹlòmíì wà kọ́ṣà máa ní pé èmi náà ń lọ church ni. Ẹlòmíì wà kọ́ṣà máa ní pé èmi náà ò tiẹ̀ wà lé ọkọ ni, kò ní kí n lọ́kọ. Ẹlòmíì náà wà kọ́ṣà máa ní pé mi ò gbéyàwó sílé ni, kò ní. Ẹ rí, ẹ má dá mẹ́tẹ̀ẹ̀ta papọ̀ o. Ìlara, ìbínú àti ìfẹ́. Sórí number one, two opposite can never be. Kíní kan báwo lẹ máa ń sọ Yorùbá yẹn náà? Ọ̀gá méjì ò lè gbénu ọkọ̀ kan náà. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọn ṣọmọ ìyá kan náà, wọn ò lè bá kò lè gbé inú ẹ. Ìwọ tó bá ní ìfẹ́, a kì í lára nǹkan tá a nífẹ̀ẹ́, a kì í bínú sí nǹkan tá a nífẹ̀ẹ́. Òṣùpá kan ní kọ́ pé ó ní pé kí ló dé tó fẹ́ ó ní kíní kan olólùfẹ́ mi, kí ló dé tó fẹ́ fi ìfẹ́ pa mí o. Ìfẹ́ kì í jà, ìfẹ́ kì í bínú. Ìfẹ́ fẹ́ràn kéèyàn pọ́n ra èèyàn lé o. When you are with someone, ẹ rí àwọn òyìnbó, ẹ jọ ẹ bá mi tú comment section. Kí ni ìtumọ̀ like? Kí ni ìtumọ̀ love? Mo fẹ́ mọ̀ ìtumọ̀ ẹ̀. Ní Yorùbá, má sọ tó bá like mi, sọ pé o like mi. Tó bá love mi, má sọ pé má máa lo love fún like. Ìfẹ́ ló ń jẹ́ ìfẹ́. Tí o bá mọ̀ nǹkan tí wọ́n ń pè ní ìfẹ́, àní tí o bá nífẹ̀ẹ́ èèyàn kó máa sọ̀rọ̀ ẹni yẹn láì dáa torí ìfẹ́ tó ti rúbọ ẹ lójú yẹn, gbogbo tí ẹni yẹn bá ń ṣe wájú ẹ dáadáa ni. But nǹkan tí o ò ní ìfẹ́ nítorí nǹkan tó fẹ́ gain níbẹ̀, o wá pretend láti ní ìfẹ́ kìíní yẹn. Òun ní Yorùbá fi sọ pé ọjà tá a bá fi rọ́kó jọ, àjàtúká ní tàgbáàrà, ẹ máa jẹ ẹ máa túká ni. Bẹ́ẹ̀ ni o, ọjà tá a bá fi rọ́kó jọ, ẹni tó bá tajà ìpẹ́ ó máa gbowó òkúta. Mo nífẹ̀ẹ́. Èmi ni mo sọ lọ́kàn mi pé mo nífẹ̀ẹ́. Ìwọ náà ní pé o nífẹ̀ẹ́ mi. Báwo mo ṣe fẹ́ rí wọn di ọkàn ẹ pé o nífẹ̀ẹ́ mi? Yorùbá ní ìbá jẹ́ pé inú ṣe ṣí bí igbá ni, kedere làbárí kan àṣebí.
Yorùbá náà ló sọ pé kí ọba pẹ́ láyé orí àwọn ló wà, kí ọba kú tènítọ́la ó ń bẹ ní odò ìsàlẹ̀kùn. Ọlọ́gbọ́n o, olóye o, ẹ tẹ̀lé mi ká lọ. Ìbínú, ìlara àti ìfẹ́, àwọn méjèèjì ò lè wọnú ọkọ̀ kan náà o. Ìwọ tí o bá wà ẹni tó ní pé o nífẹ̀ẹ́ sí, ó wá ń ṣe nǹkan rí, ó wá ń lara nǹkan tó ń ṣe. Ṣé méjèèjì yẹn ṣe láàrin èmi àti ẹ ṣé ó make sense, ṣé ó dùn gbọ́ létí? Mo dẹ̀ nífẹ̀ẹ́ nìyí ni o. But olórí burúkú ni ṣá, yóò lọ ṣáájú mi ra mọ́tò, wọ́n yẹn dẹ̀ ń gbélé Màgòdò, ilé yẹn dẹ̀ wù dànù. Ó dẹ̀ ló nífẹ̀ẹ́. Ìfẹ́ orí àwọn ni. Tó bá wo ọ̀rọ̀ tó wá sọ yẹn, ṣẹgbọ́n Òṣùpá ló ọ̀kánjúwà mọ́ ò lè mọ kò mọ̀ pó léwu, ìwà ìnítẹ́lọ́rùn ni ọ̀pọ̀ ẹ̀dá ló ní, ẹnu ò mọ mu jẹ́rí ìmọ̀ ní ìgbàgbé ló ṣe. Kápápá ọ̀tún mò ṣẹ́ mọ́ bóyá ikọ̀ yẹn pé nǹkan tó ń tẹ̀lé sọ bẹ́ẹ̀ pé lákọ̀ọ́kọ́ tó bá fún olóore ní nǹkan tó bá sọ thank you ó ṣe àti thank you yẹn ló máa jẹ́ tiẹ̀, òmùkọ́ tó bá rùn kóró lẹ́yìn thank you yẹn ó máa jẹ́ tiẹ̀. Bóyá ẹnìkan béèrè 50,000 lọ́wọ́ ẹ̀ ń sìn, ó wá expect kò máa fún ìwé àná èlò ẹjọ́ kan jọjọ Monday, òun ti wá fi ọkàn sí pé 50,000 ó sọ pé 50,000 ló fẹ́ fún un, ó béèrè 50,000 lọ́wọ́ wa ní mi ò ní nọ́bọ̀ jẹ́ kó di ọjọ́ Monday, ó wá di ọjọ́ Monday wá bá ẹ, ó wá fún 10,000 wà ní ẹ ṣe gan ẹ máa tà, ó wà ń lọ lórí burúkú 50,000 mo ṣe ní 10,000 àṣírí tó tiẹ̀ máa lọ. Thank you tó sọ àti gbé dún tó kọ́ gbà yẹn ìyẹn ló máa jẹ́ tiẹ̀, ó gbé tó kù tó sọ tí ò gbọ́ yẹn ó máa bá ẹ lọ níwọ́ ló ní. Ó yẹ lẹ́nu ìwọ ló ní, má dá ọtí ìwọ ló ní nǹkan tó sọ yẹn, àní kí ọba pẹ́ lórí ìtẹ́ orí àwọn ni kí ọba kú tèmi tọ̀ ló ń bẹ lódò sàlẹ̀kùn, ibẹ̀ kọ́ ni mò ń lọ. Kò possible kó ní ìlara, kó tún jẹ́ oníbínú, kó tún ní ìfẹ́, mẹ́tẹ̀ẹ̀ta ò lè gbénú ọkàn. Máa sáré yà díẹ̀, gbogbo ọmọ Kútú Òjíire pátá, gbogbo ẹ̀yàn ọmọ Yorùbá pátá, ẹ má jẹ́ kí àwọn ìjọba dà wá rú, ẹ má jẹ́ kí ẹ̀sìn dà wá rú, ẹ má jẹ́ kí kọ̀ọ̀kan dà wá rú. A ní àṣà, a ní ìṣe, bí àlọ́ bá lọ àbọ̀ ń bọ̀, ẹ má torí nǹkan tẹ fẹ́ jẹ́ lénìí kẹba nǹkan tẹ fẹ́ jẹ́ lọ́la jẹ́ o. Ẹran tí a so òun ló máa jáde tí wọ́n so o. Gbogbo àwọn ọmọ yín tí ẹ̀ ń jí owó òòlù tẹ fi ń tọ́jú yìí, tẹ fi ń kó lọ sókè òkun yìí, táwọn ọmọ yìí bá dé, àwọn ọmọ tí ẹ̀ kọ́ yìí lọ́ máa bàtà àwọn ọmọ tẹ kọ́ jẹ́. Ok, ẹ ò bí àmọ̀ṣeré, ẹ dúró mò ń bọ̀. Ẹran tí a so òun ló máa jáde tí wọ́n so. Ọlọ́gbọ́n o, olóye o, tí o bá believe pé o so ẹran ẹ, o wá ń kó nǹkan àwọn àlùmọ́nì tó yẹ kó jẹ́ ti gbogbo ọmọ aráàlú, o wá kó gbogbo wa fi tọ́jú ọmọ tiẹ̀ ń jí láàárọ̀, ó ń bá breakfast, ó ń bá lunch, ó ń bá dinner, gbogbo ẹ̀ mọ́tò ń gbé lọ school, everything. Àwọn tí ò dẹ̀ ń ṣojú lójú wọn ní ojúṣe tó tún lọ ṣe lójú ní ọ̀dọ̀ ìjọba, o wá fi àwọn ọmọ ẹlẹ̀ sínú ebi. Ọmọ ẹ wá dé, ó ti wà educated, ó wà bàbá ẹ bá lẹ́sẹ̀ ó wà discipline. Àwọn ọmọ tí ò ní discipline yẹn ló máa bà tọmọ ẹ jẹ́. Ọlọ́gbọ́n o, olóye o, ṣebí ìfẹ́ wọ́n ti ẹlòmíì ò mọ̀ nǹkan tó ń pè ní ìfẹ́, ẹlòmíì ó máa ń fi àkàwé ìfẹ́ ṣe bí àbí fun. Ọlọ́run, mi ò ní ever láyé mi ọ́tà ìfẹ́ sí ẹ tí bá ti ní ìfẹ́ ẹ. O lè jẹ́ ọ̀rẹ́ mi, o lè jẹ́ alábọ̀wọ̀n mi, but tí bá ti lè sọ pé ọ̀rẹ́ mi yẹn, báwo ni màá bí ẹ̀ṣọ̀rẹ́ tí mo ní nífẹ̀ẹ́? Ọlọ́gbọ́n o, olóye o, ibẹ̀ kan ni mò ń lọ. Mo ń sọ̀rọ̀ nípa ìbínú, ìlara àti ìfẹ́. O gbé obìnrin sílé gẹ́gẹ́ bí ìyàwó, o máa ń bínú sí i, o ní onífẹ̀ẹ́, o máa ń lara ẹ̀, o ní onífẹ̀ẹ́. Báwo lè possible? Àní ẹlòmíì wà kò tẹ àfẹ́jú pé torí pé ó jáde kúrò nílé, ó wá owó oúnjẹ lọ, ìyàwó ẹ̀ náà jáde, ìyàwó ẹ̀ ló wá kọ́kọ́ mú nǹkan tó máa jẹ wálé, kò dẹ̀ ní jẹun tí ìyàwó ẹ̀ ń wálé yẹn. Ibo ló ti rówó? Ibo ni ìyàwó ẹ̀ ti rówó àbí? Kó tó di pé wà á tiẹ̀ bọ́ sínú ọkọ̀ ìfẹ́, ẹni tó bá ń bá rìn má fura sí, ẹni tó bá fura sí má bá rìn. Mọ̀ àfoníwà ló ń jọ̀rẹ́ dọ̀rẹ́. Ìyàwó mi ní ṣùgbọ́n mo fẹ́ràn ṣùgbọ́n ẹ mọ́, òun gan ni ó fẹ́ mi fẹ́ ṣùgbọ́n mi, bó fẹ́ mi nìkan níbo ló fi ṣùgbọ́n mi sí.
mo fẹ́ lómìíràn ó lè tú ju tèmi gan lọ ṣé n túkọ́ obìnrin tó fẹ́ sínú ilé ìwọ tó bá ní pé o fẹ́ nífẹ̀ẹ́ mi tó fẹ́ fẹ́ mi ó bá fẹ́ mi pẹ̀lú ṣùgbọ́n mi ni tí o bá ti lè fẹ́ mi pẹ̀lú ṣùgbọ́n mi má manage mi ọ̀hún kì í manage obìnrin ọ̀hún kì í manage ọkùnrin ọ̀hún kì í manage ìfẹ́ tó bá manage ìfẹ́ ó máa collapse because the foundation the origin it was not strong kò strong so ó máa collapse yes ó máa collapse once you dictated something that I love you mo ní ìfẹ́ má compare like àti love papọ̀ mo lè like ẹ yes mo lè like aṣọ tí mo wọ̀ yìí mo lè like program tí mo ṣe yìí mo lè like but tí bá ti ní pé mo ní ìfẹ́ ó rí yẹ nǹkan tó bá ti pè nífẹ̀ẹ́ ikú nìkan ló ń ya ìfẹ́ báwo lè ṣùpá ṣe kọrin yẹn ikú nìkan comment section tó bá lè bá mi kọ orin Òṣùpá yẹn tó ní ikú àjọkú ni olólùfẹ́ mi àwẹ̀wẹ̀ àjọgbà torí wàṣà lọkàn mi ń fẹ́ ó ṣàmọ̀pẹ́ níbí ọkàn mi nìyẹn ikú mà ló lè yà wá láyé tí o bá ti dictate kọ́kọ́ pé o nífẹ̀ẹ́ nǹkan ikú nìkan ló lè gbà kan ẹ kó lọ́wọ́ ẹ but kí ló dé tó pronounce ìfẹ́ fún ìfẹ́ later tó wá rí pé o nífẹ̀ẹ́ nǹkan tó nífẹ̀ẹ́ mọ́ kí ló fà á mo sọ ní program mi àná o ti pàdé ìbànújẹ́ ọkàn nípa nǹkan tó nífẹ̀ẹ́ nítorí ẹ̀ ló ṣe nífẹ̀ẹ́ nǹkan tó nífẹ̀ẹ́ mọ́ wọ́n ní tí wọ́n bá dẹjúlẹ̀ báyìí èèyàn máa rí mú wọ́n dẹ̀ ní yára gbọ́rọ̀ lọ́ra fèsì obìnrin tó pàdé tí ò tí mọ̀ dì ó dẹ̀ ọ́tà ìfẹ́ ipò nífẹ̀ẹ́ ó gbé sílé ó wá pọ̀dọ̀ ó wá. ọlọ́gbọ́n o olóye o ìbínú ìlara àti ìfẹ́ òun là ń sọ̀rọ̀ nípa ẹ̀ ó máa gùn díẹ̀ kí là ń pè ní ìfẹ́ kí ni ìlara kí ni ìbínú ìlara àti ìfẹ́ mo ti gbé ìfẹ́ sọ́kàn mo fẹ́ fìfẹ́ bẹ́ẹ̀ lò mo ti dá májẹ̀mú ìfẹ́ fún ẹ kí ló dé tí mo tún ṣe ń bí kí ló dé tí mò ń lara ìfẹ́ kí ló dé tí mò ń bínú ìfẹ́ mọ̀ túmọ̀ ìfẹ́ ni mo nífẹ̀ẹ́ o pọ̀ mo ń bínú sí ẹ lóòótọ́ o lè bínú sí ìfẹ́ tá a bá jẹ̀kọ àdáríjewé ni tá a bá fọwọ́ tún bọ̀ mí àfitò sí famọ́ra ọmọdé òní mẹ́kọ́ jẹ kó máa lọ́wọ́ ẹni tó bá ti nífẹ̀ẹ́ o gbọ́dọ̀ ní ààyè láti máa dáríjì ìfẹ́ lẹ́kọ̀ọ̀kan má máa sánjú pa fún ìfẹ́ a kì í dájú délẹ̀ fún ìfẹ́ but tí a bá yọ ìpín lójú ó yẹ ká fi wọn ojú kójú lè mọ̀ pé nǹkan tóun ṣe ò dáa o lè máa bínú sí ìfẹ́ bẹ́ẹ̀ bá bínú ìbínú àbípajúdé fún ìfẹ́ ẹ̀ tí o bá ti ní ìfẹ́ má sì torí nǹkan tó fẹ́ jẹ́ kó parọ́ fún ìfẹ́ kó ní ìfẹ́ kó dáa ìfẹ́ ìbínú ìlara àti ìfẹ́ ó máa kẹnu gan ọlọ́gbọ́n o olóye o ẹ tẹ̀lé mi ká lọ mò ń bọ̀ mi ò tí ì dé.